ìyá yìí sọ wípé Mohbad yọ sí òun ó dẹ̀ tó àwọn àṣírí ńlá kan fún un. Ẹ jọ̀ọ́ ẹ take ọ̀rọ̀ yìí serious. Ẹ wo fídíò yìí. Mohbad called me. He said, Oriri. I was shocked. And this boy specifically gave me some instructions. The boy told me a lot of things. And Mohbad gave me specific names of people I should call. And I picked my phone. I called them. Q Tabiola. And a number of them. And he told me to ask them specific questions. Which I did. Mohbad said, just at it, I was shocked. I called a lot of elders in London. I had to call Nigeria. I called a lot of elders and I asked them. They said, after Mohbad died, more than 20 different people were killed in Shagam. And these people are also young children. Young children. Allah ma jaka fojú arọ ṣe ya ọmọ ká ma fojú alẹ́ ṣàbíamọ o. Allah ma jaka fi ojú arọ ṣe ya ọmọ ká ma fi ojú alẹ́ ṣàbíamọ o. Ah, ìmọ́lẹ̀. And this boy said, ṣé ẹ ò lè tẹ́ ká kí ló dé? Ibi tá ti lè parí sábà lọ́wọ́ ajé múyàn kúrò. Kí ló ṣẹlẹ̀? kò sí. Ẹ jẹ́ sinmi ara yín. Ẹdẹ́lẹ̀ ẹ wo ọ̀rẹ́ mi tójú ẹ̀ rí ọmọ kú sí. Àkọ́bí ọmọ ẹ̀ tó bígbà tó gun dé tó gbá dámọ̀jẹ̀ pé bàbá yìí bó bá tọpátọ́ sí Babájídé ní ó gbẹ̀yìn ayé rẹ̀ sí. Olúwa drop wá síbí. Kó bẹ̀rẹ̀. Mo pè yín láti London. Mo dẹ̀ ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ fún yín. Mo dẹ̀ sọ gbogbo nǹkan tó mọ yẹn sọ. Ṣé wàá rọrùn fábíyàmọ láti ṣe? Ó rọrùn. Ẹ máa gbọ́ hello ṣebí ìkílẹ̀ wá ṣe níbí ìkan ni mo bá kó ẹ máa gbọ́ ẹ jẹ́ sọ kankan fún yín ṣe rí Ọlọ́run àwọn bàbá wa tẹ́ wá bá ó wà lójú iṣẹ́ fún mi ní tíṣù. Ṣe sùúrù Olúwa ní kẹ́ lọ sí ibojì. Ọlọ́run mi o. Tẹ́ bá dé bojì ẹ ò lè ṣe pé léyìí hello. Ọmọ ẹni ló ń tọwọ́ ẹni gbépo. Adi. Ṣé bẹ́lẹ̀ ọmọ ọmọ yẹn rí? Mi ò mọ̀ rí. Kò sí. Mi ò mọ̀ rí o. Kò sí tẹ́fẹ́ ṣe sí i. Ibojì òkú dádì. Kí lẹ ẹbí Olúwa ló ní kẹ́ lọ. Olúwa ló ní kí n lọ. Ẹ máa gbọ́. Ibojì òkú dádì. Ẹ máa gbọ́. Ẹ farabalẹ̀ o. Tó bá Olúwa ló ní kẹ́ lọ, mo wà pẹ̀lú yín nínú ẹ̀mí. Ẹ gbàdúrà yín Ọlọ́run á farahàn yín bí kẹ́ tó lọ. Ẹ gbélé tẹ̀sí ẹ ò ní díẹ̀. Ó ní fídíò. Ó ní nǹkan tó lọ afẹ́kẹ́ lọ mú bẹ̀. Ṣẹgbọ́ ó ní nǹkan tó lọ afẹ́kẹ́ lọ mú bẹ̀ o. Mo ti sọ fún yín tẹ́ bá ti kúrò níbi lọ́la kẹ́ gbàbẹ̀ lọ. Tẹ́ bá débẹ̀ tọ̀ ẹ sọ tẹ́ fẹ́ sọ kẹ́sì máa lọ. Ntẹ́ nídìí yẹ o. Dáàdi ọmọ yìí ní ìyá láyé kí wàá ló jẹ́ ewa lé mi. Ṣé bẹ́ẹ̀ yìí lẹ́lọ́ agbára mi mọ́kọ́ lọ́rùn gbogbo afẹ́fẹ́ káàkiri gbogbo àgbáyé. Tó bá jẹ́ pé ẹ ò ní rí wàhálà tó bá jẹ́ pé o fẹ́ kú lÓlúwa ní ká lọ bá pé kó kẹ́kẹ́ gbé sọ́wọ́ kó kú sọ́wọ́ yín kí lẹ fẹ́ sọ. Kò kú sọ́wọ́ yín ó kú tó lọ́wọ́ ní ká lọ bẹ̀. Ẹ ò mọ nǹkan tó lọ́wọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀. Ó bá yín sọ̀rọ̀ ní ká lọ bẹ̀. Ẹ sì ti wá mo ní ká wá bèrè fún agbára ìmọ̀ká tó bọ́ síbẹ̀. Ẹ sì ti wá ẹ lọ bẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ yín kẹ́sì kúrò ńbẹ̀ ká wá wọkàn tí ó tẹ̀lé. Àwọn kan ní ọmọ yẹn òkú. Ọmọ yẹn pe orúkọ àwọn mẹ́rin kan fún mi. Ó sọ̀rọ̀ owó ẹ̀ tó wà lọ́wọ́ èèyàn kan. Ó ní ó dáwọn ọ̀rọ̀ kan tó ń fẹ́ sọ fún ìyá òun kí ìyá òun lọ wá àwọn opó wọn fara kúnnú ilé wọn fẹ́ sọ àwọn àṣírí ọ̀rọ̀ kan fún. Mo ti ya Babájídé mo ti gbàdúrà Babájídé dálé. Bó ni ìyá mi yẹn wá? Ìyá wà láyé mi ò mọ̀ rí. Bó ni ìyá ẹ wá àbúṣe ẹ ti gbúrò ìyá ẹ? Mo ṣẹ̀dé lánàá ni mo ṣẹ̀dé Nàìjíríà lánàá ni ọmọ yẹ. Rí lọ́wọ́ bàbá dúró òkè fún mi láti gbé jókòó lórí ọ̀rọ̀ yìí. Ẹ láti béèrè fún ẹ̀mí mọ́ dáadáa o. Mo ti bá yín gbàdúrà bọ́lọ́wọ́ bọ́mọ yẹn bá sọ̀rọ̀ tó lẹ́fù yẹ kó òun lówó kò síbẹ̀. Ẹ má bẹ̀rẹ̀ ọ̀rọ̀ owó tiẹ̀ kọ́ ó ní àwọn ọ̀dàlẹ̀ ló fẹ́ gba òun. Ó láwọn ta rò pé ó fẹ́ gba òun ó ní ọ̀dàlẹ̀ ni wọ́n. Ó ní àwọn ta rò pé Ìmọ́lẹ̀ said the people we think that want to save him they are betrayers. They have betrayed them so many times. Even when he ran to them. He said they have betrayed him so many times. Àtọlọ́pàá àtijọba
ọ̀dàlẹ̀ ni wọ́n tí gbogbo wa dẹ̀ mọ̀ torí pé wọ́n jọ ń jẹ́nu àwòkọ́ náà wọ́n jọ ń mu ni. Listen, the reason why I'm doing this video is very straightforward. Oshede Babajide ni, just that pastor came and they met me. Any come on for me tissue, daddy. Sherry, ẹ̀yin tẹ́ jẹ́ ìkáyé, mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan o. That name called Ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ nítorí pé gbogbo àwọn tó kù, àwọn ọmọ wa, àwọn ọ̀dọ́ wa tó ti sá lọ, tó ń wá agbára ayé, looking for affluence, influence because they have been subdued. God is going to use this to liberate them. I want all of us to wake up. A lot of people know that when things happen, I'll come out, I'll talk, I'll shout. But eléyìí yàtọ̀, eléyìí yàtọ̀, eléyìí yàtọ̀, ó yàtọ̀. Daddy, ọmọ yẹn sọ̀rọ̀ títí bá tí mo lọ sí school ọmọ mi. Báàgì tí mo fà, ó ní ẹ jẹ́ n bá yín fà. Mo wá pariwo mọ́. Mo ní kó fi mí lẹ̀, mo ti gbọ́ nǹkan tó sọ. Ó dẹ̀ lọ. Ó bínú lọ lẹ́yìn. Mohbad bínú lọ lẹ́yìn mi báyìí. Ó wá padà wá, mo fẹ́ wọ́n mo jẹ fún bàbá Àṣàbí. Ó wá jó fún mi. Pé ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ béèrè àforíjì fún mi. He said these two words. He wants vengeance. He wants vengeance. And he wants justice. He wants vengeance. And he wants justice. 20 different children were killed in Shagam. A lot of our children want to tell us until you come to Obo. Our ìyá wà láyé, a dẹ̀ ń wo àwọn ọmọ wa ràn. Ẹni tó bá bí ire, ẹni tó bá bí ire, ẹni tó bá bí ire mo wí, láì jẹ láì mu, ẹni tó bá bí ire, tó pé rẹ̀ ní èèyàn. If you call yourself a politician, police, anybody, and you want to subdue justice for our children, eléyìí máa yàtọ̀. Eléyìí máa yàtọ̀. Daddy, ó máa yàtọ̀. Ẹ̀yin obìnrin tẹ́ ń sáré kiri ẹ múra o. Ẹ̀yin ọkùnrin tẹ́ ló pé ẹ lágbára ẹ múra o. Eléyìí là ṣe mọ́ yín o. Ẹni ó bá bí ire Ọlọ́run bá dáre wọn dà. Ẹni ó bá bí ire, ẹni tó bá lóhun ní ogun kó rántí ọjọ́ àdàbí. Wọ́n ládàbí jàjú ogun lọ, àdàbí sì jàjú àdúrà lọ. Àdàbí tí ó bá ń ṣe pé ọmọ yẹn fi ayé sílẹ̀ káwọn kan lè ní ìmọ́lẹ̀. Àdàbí tí ó bá ń ṣe pé ọmọ yìí fi ayé sílẹ̀ fún yín káwọn kan lè gba ìtura. Àdàbí tí ó bá ń ṣe pé ọmọ yìí fi ayé sílẹ̀ fún yín káwọn tí ò lè sọ̀rọ̀ lè rọ́nà sọ̀rọ̀. Àbọ̀ wá bá làwọn kan nu yín o. Ìwọ tó gbé ọmọ ẹ pamọ́. You hide your own child, your children. You are now destroying other people's children for fame and wealth. Ọlọ́run ìgbẹ́nijà. Yóò sunkún o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tọmọ yẹn kò bá mi sọ ló jọ mí lójú. Torí pé daddy, ẹni tí ó bá rí ìran dáadáa, àwọn nǹkan tọmọ yẹn sọ kò lè sọ. Ẹ já lọ. Ẹ já lọ. Ó mà ṣe o. Ó mì pé bọ̀bọ́ yóò tí ì sùn. Ó sì ń rìn kiri náà. Ó túmọ̀ sí pé inú ò lè dùn gan bí a ṣe tí ì rí ìdájọ́ òdodo. Inú ò lè dùn. Èyí àwa jẹ́ kí n tẹ̀ wá máa tún padà bẹ ìyá ẹ̀. Ilé àdẹ̀jẹ́ kí n bẹ àdúrà. Ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹja rí ìdájọ́ òdodo. Kí ni bọ̀bọ́ ilé dùn bí tó wá wà? Kẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ká rí ìdájọ́ òdodo. Ká rí ìdájọ́ òdodo níbi tí bọ̀bọ́ ìwà kó lè ní ìfọ̀kànbalẹ̀. Nǹkan tí wọ́n máa yé sọ kì í ṣeré o. Ọba Solomoni náà sọ rí o. Mo ti rí àwọn tó ti sọ wípé Mohbad yọ sí àwọn wọ́n ti lé ní 5-6 tí wọ́n dẹ̀ kí sí fámìlì ẹ̀ ẹlòmíì kan ò rí lójú ayé. Ṣùgbọ́n mi ìmọ̀tọ́ tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí up till this moment àti ìrí ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ Mohbad. Àwọn kan sì ń wo níwò pé nǹkan tá a bá ṣe lórílẹ̀‐èdè yìí àṣegbé ni. Àwọn kan sì ń wo níwò pé àwa làwa bẹ́ẹ̀ kò sí ẹ̀ tó lè mú wa. Àìdá àrí ìdájọ́ òdodo, àìdá àrí ìdájọ́ òdodo. Sìkàsìkà rántí àtúbọ̀tán. Torí ọjọ́ kan ń bẹ tí gbogbo ènìyàn dágbére fáyé. Ohun tá a bá ṣe nílé ayé ni wọ́n á fi rántí wa bá a bá lọ. Gbogbo nǹkan agbélé ayé ṣe làwọn ròyìn bọ́lọ́jọ́ bá dé bàbá dálì kíámà. Gbogbo nǹkan tẹ̀ ń ṣe ní rere ní burú pátápátá lẹ́ máa ròyìn.
This is Adomade. Bye for now.